Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀ kó tó lè wo program mi. Ìtẹ̀síwájú lórí pàtàkì òbí. Apá kẹfà ló máa jẹ́, but mo pè ní pàtàkì òbí sí leléyìí. Ọlọ́gbọ́n ò, olóye ò, jọ̀ọ́ bá mi farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Kò sí bí a ṣe máa sọ̀rọ̀ nípa pàtàkì òbí tí a ní sọ̀rọ̀ àṣà àtìṣe, tí a dẹ̀ ní sọ̀rọ̀ ìwà. Ló fi jẹ́ pé ìwọ tí o bá máa wo program mi, o ní láti jẹ́ pé o gbọ́ èdè Kúùtù Òjìrì, èdè Yorùbá, kó dẹ̀ mọ ìtumọ̀. Ṣẹ rí pàtàkì òbí, ó ju o kàn wò pé o kàn fi abẹ́ ẹ̀ bímọ, pé o kàn wọ́n tó bẹ́ẹ̀ mo ti bí ẹ tú rẹ bí. Ìrandíran ègún máa ń wà, èèyàn máa ń jogún ègún láti ara ìdílé, àìbìkítà, àìlákíyèsí, àìláròjinlẹ̀, àìkànkánkún, ìmọ̀ tara ẹni nìkan, ọgbọ́n àgbọ́jù, ìmọ̀ àmọ̀jù, òun ló bá ẹ débi tó dé yìí. Àìnítẹ̀lọ́rùn, àìnígbàgbọ́. Wọ́n ní ẹni tí ò bá ti gba èèyàn gbọ́ kò lè gba Ọlọ́run Olódùmarè gbọ́. Ọ̀rẹ́ ò fẹ́rọ̀. Wọ́n ní pé báwo ni bàtà ti sọ̀rọ̀ pé ọ̀rẹ́ tó bá máa dalẹ̀ kò ní dalẹ̀, èyí tó bá máa dalẹ̀ èyí tó bá dalẹ̀ ò ní dalẹ̀. Ẹni tí o fẹ́ pè ní obìnrin tí ìwọ àti ẹ̀ jọ fẹ́ máa gbé, tí ẹ̀ bá ti fi òtítọ́ pe ilẹ̀ ìfẹ́ yín, àjàtúká ni tàgbára, ẹ máa jẹ́ ẹ máa túká ni. Ọlọ́run. Ṣẹ rí ẹ̀kọ́ ìbágbé, ẹ̀kọ́ ìbálòpọ̀, òye ìbágbé, òye ìbálòpọ̀, ọgbọ́n ìbágbé, ọgbọ́n ìbálòpọ̀, Yorùbá ní gbogbo ẹ̀. Kò kí ń ṣe ẹ̀sìn ló mú wá fún wa, kò dẹ̀ ṣe western education ló mú wá fún wa. Ìlànà, àwọn bàbá wa ti fi ìlànà bí a ṣe lè bá obìnrin gbé, bí a ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn tí àwọn àrọ́mọdọ́mọ wa ò ní máa ṣépè fún wa ní sàárè. Tí ẹ bá mọ ìyá mi wà báyìí, àwọn ọmọ ẹ̀ wà láyé, àwọn ọmọ ẹ̀ ò dẹ̀ ní ṣàdúrà fún wọn, ní súre fún ìyá ẹ̀ ní ọ̀nà ọ̀run, nítorí pé ìyá ẹ̀ ti balẹ̀ jẹ́, ó ti balẹ̀ jẹ́, ó ti bọ̀nà jẹ́, ó ti wọ ọ̀run yànyàn bí ẹni tí ò ní kú mọ́. Ibi tí ẹlòmíì ti bára ẹ̀ lénìí, àìlákíyèsí ìyá ẹ̀, àìlákíyèsí àwọn òbí ẹ̀ ló fà á. Ṣẹ rí especially ní ilé ayé yìí, ọmọbìnrin a ní láti mójútó àwọn ọmọbìnrin gan. Bó ti ẹ̀ ń ṣe ọmọbìnrin nìkan, pàápàá jùlọ ọmọkùnrin, but tá a bá máa wo obìnrin ni, nítorí pé àwọn obìnrin wa ní àwọn ọmọ ìsìn ìtọ́pẹ̀ jẹ́ sí i flashy thing, afẹ́ ayé ó ti kó sí wọn lágbárí. Wọn ò fẹ́ ṣiṣẹ́, luxurious things ló fẹ́ máa lò, nǹkan ńláńlá. Ọmọ tó ń ṣe 25,000 naira tó ń lo fóònù 350,000, yeah, then like ẹ rí àwọn kan wà tẹ́ pé ó yẹ ká retreat, ó yẹ ká detach àwọn ọmọ wa kúrò níbẹ̀. Ọlọ́run, lóòótọ́ computer life láwa yìí, báwo lo ṣe fẹ́ introduce computer sọmọ ẹ? Báwo lo fẹ́ kọ́mọ ẹ lajú sí computer? Irú ìwé wo lo fẹ́ kọ́mọ ẹ máa kà? Àwọn wo ló fẹ́ kó máa bá gbé? Ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde, ilé ẹni la ti ń jèkútó onídodo. Ọmọ ẹ, ìwọ ló ní láti kọ́kọ́ fún ọmọ ẹ ní ẹ̀kọ́ ilé kó tó lọ gba ẹ̀kọ́ ilé ìwé. Tí bá rí àwọn ìwé yìí sìn tó ní pé àwọn ń ṣe marriage, wọ́n bára wọn ṣe like, èmi ò tí ì lè gbà pé o ṣe marriage, mi ò tí ì lè gbà pé o níyàwó, mi ò tí ì lè gbà pé o lọ́kọ, mi ò tí ì lè gbà ẹ́ responsible man àbí responsible woman tí o bá tí ì lo 30-35 years nílé ọkọ ẹ, tẹ́ ẹ̀ celebrate 35-40 years. Ọlọ́run, mi ò tí ì lè believe because
ìgbà ọ̀dá wà, ìgbà ẹ̀rùn wà. Ta ló plan fún ìgbà tá à ń lò yìí? Mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ relationship ó ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ marriage ti bàjẹ́. Mo sọ fún ẹ pé nǹkan tí ò bá ti ní parí má bẹ̀rẹ̀ ẹ̀. Kó ní tẹ́tẹ́ ó fún tẹ́tẹ́, kó ní ṣìnà ó fún ní ṣìnà, kí olè fẹ́ olè, kí àáfàá fẹ́ àáfàá, kó níwà ìbàjẹ́ ó fún níwà ìbàjẹ́, kọ́dàlẹ̀ ó fẹ́ ọ̀dàlẹ̀. Torí tí ọ̀dàlẹ̀ bá fẹ́ èèyàn rí, ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀, ó máa dalẹ̀ débi pé ẹrí ẹ tó bá ti da ilẹ̀, èṣù máa wá ti irú ẹni yẹn sí ọ̀dọ̀ Ṣàngó, Ṣàngó ló máa pa àbí kó Ògún pa. Ọlọ́run tó bá ti dalẹ̀, tó dalẹ̀ ọ̀rẹ́, tó dalẹ̀ ẹbí, ikú ẹ̀sìn ló wá padà kú. Má ní ọgbọ́n pé Ọlọ́run dáríjì mí, ìgbà ìmọ̀ ni, ìgbà ìmọ̀ ni. Ìgbà ìmọ̀ ló fi ń ba tọmọ ọlọ́mọ jẹ́, ìgbà ìmọ̀ ló fi ń dà nǹkan rú, ìgbà ìmọ̀ ló fi jẹ́ pé ẹni tó pè ní ọkọ ẹ, ẹni tó pè ní ìyàwó ẹ, ìfẹ́ tí o ní sí, o ò nífẹ̀ẹ́ méjì sí jù fẹ́ pé o kò délé kó bá lájọṣepọ̀, o kò délé kó jẹ́yà àwọn ọmọ ẹ, òun bá jígògò, ẹ̀ẹ̀jọ́ lájọsọ, ẹ̀ẹ̀jọ́ dé. Like, can someone define marriage for me? Pé kí ni ìtumọ̀ tẹ́ máa ń pè ní ìgbéyàwó? Ìgbéyàwó ẹ̀yin méjèèjì, ìbágbé yín, ìbálòpọ̀ yín ló máa ṣèso oore. Mo sọ ní program mi àná pé kọ́lọ́run má ṣe wá lọ́mọ pa òbí ìbọn. Ọmọ pa òbí ìbọn, àwọn ọmọ kọ́wọ́ ọmọ pa òbí ìbọn ni àwọn ọmọ tó lójútì, àwọn ọmọ tí ò níran, àwọn ọmọ tí ò láṣọ lórí ìkọ́, àwọn ọmọ tí ò lágbàńlé, àwọn ọmọ tí ò ní àwòrán àgbà nílé. Ló fi jẹ́ pé gbogbo àwọn ọmọ wa tí wọ́n ń lọ ilé ìwé, especially ilé ẹ̀kọ́ gíga, ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí, ìwọ tó ń gbé lẹ́kọ̀ọ́ tó máa ń lọ sí University of Ìlọrin, University of Kwara, University of Benin, Uniben kìnnìkan ó dẹ̀ ní ẹbí tó lè pa gìrì lọ wo ọmọ ẹ fún ẹ. Ìwọ kàn ń send owó sọmọ ẹ, ò ń send owó sọmọ ẹ. Ọmọ tí wọn ò send owó sí gan, ọmọ tó ń send owó sí gan, tẹ́kẹ́ bàbá ẹ̀ ń fún ní gbogbo nǹkan tó fẹ́, ó ń yọ ọmọ kọ́ ọmọ, ká má tí wàá sọ pé o kò mú ọmọ ẹ lọ fi deposit sí school, o mọ̀ nǹkan tọ́mọ ẹ ń jẹ, o mọ aṣọ tó ń wọ̀, o mọ bó ṣe ń sanwó iléèwé, o dẹ̀ ní pé o ní ọmọ. Ọmọ tí òbí ẹ̀ wọ́n lọ iléèwé gan tó ń san tó ń fún ní weekly allowance, wardrobe allowance, tó ń fún gbogbo nǹkan tó fẹ́, ó ń yọ ọmọ kọ́ ọmọ. Ká má tí wàá sọ ìwọ tó dá ọmọ ẹ lọ school, o ò fún ní kankan, o dẹ̀ mọ ọmọ tó bí, tó bá tó wá lọ jóbìnrin tó mọ sọ́sọ̀ tó lóun fún ọmọ ẹ. Mo sọ ní program pé aṣọ òṣì, aṣọ tí texture ẹ̀ tí kò strong ló mọ́, òun ló cheap jù sí i. Ìwọ̀kuwọ̀, ìsọkúsọ, ìgbọ́kúgbọ́, ìwàkiwà, ìwà ìbàjẹ́, ìwà ìlójútì, kéèyàn máa wá sí odindi orí ayélujára kó máa sọ̀sọ́kúsọ, kẹ́ máa bára yín lájọṣepọ̀. Tẹ́ bá wo ayélujára sí, tẹ́ bá wo èèyàn tó ní 2 million 4 million view, nǹkan tó dẹ̀ ṣe ń bẹ̀, it doesn't make sense. Àwọn kan tẹ́ pé àwọn kan ranù, nǹkan táwọn ọmọ ẹ̀dẹ̀ expose sí nìyẹn. Àlẹ́ lómi sọ pé mídíà ló fi ń to ilé ẹ̀, gbogbo nǹkan tó fi ń to ilé ẹ̀, tó fi wò pé òun fi ṣe ìyàwó, àbí ìwọ náà tó fi kó fi ń ṣe ìyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ, social media ló ti ń rí. Ẹni báyìí ló ń follow, mẹ́ńtò ẹ lélẹ́yìí, ó kàn ń sọ̀rọ̀ sí, mẹ́ńtò ẹ kò ní ìyá ńlé, kò ní bàbá ńlé, kò lọ́kọ, kò níyàwó, kò bímọ rí, kò mọ bó ṣe ń ṣèyàn. Ẹni ò níwé ẹni kò lè mọyì ẹni, kò kí ń ṣe báyìí ọmọ lásán. Ẹni tó bá ti níwé ẹni kò lè mọyì ẹni lóòótọ́. Ẹni tí wọn ò ra mọ́tò rí, ẹni tí kí ló kọ ẹni tí wọn ò ra mọ́tò rí, ẹni tí ẹbí ò ṣe nǹkan rí, ó wá gbé nǹkan rí lé lọ́wọ́, ó wá ní kó bẹ́ẹ̀ take care, pé please help me help you with care. Care wo ló wà lọ́wọ́ ẹni tí ò ní nǹkan, àti gbogbo ẹ̀ fọ́ lójú, gbogbo ẹ̀ bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Nǹkan tá à ń sọ nìyẹn. Like, pàtàkì òbí ó máa pẹ̀ka gan. Ẹ̀yin òbí, ẹ má wò pé western education, civilization, computer, AI, engineer nìkan àbí ẹ̀kọ́ iléèwé nìkan ló fẹ́ kọ́ ọmọ ẹni. Ọmọ ẹ gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ilé la ti ń kẹ̀ṣọ́ wòde. Ẹ rí tribalism, religion, ó ní nǹkan tó dálẹ̀ ní especially ilẹ̀ Yorùbá. Ọlọ́run ló fi jẹ́ pé
kí muslim fẹ́ muslim, kí christian fẹ́ christian, kí Igbo fẹ́ Igbo, kí Igbo fẹ́ Yorùbá. Ọmọ Yorùbá lè fẹ́ Igbo, ọmọ Yorùbá lè fẹ́ Haúsá, tí ìbájọpọ̀ yín tí ilẹ̀ bá ti gbọ́ra yín yé. Mo wà fún oníwà ló jọ̀rẹ́dọ̀rẹ́. Adití ìyàwó ló lè fẹ́ afọ́jú ọkùnrin, àbí afọ́jú ọkùnrin ló lè fẹ́ adití ìyàwó. Tó bá ti ń po fẹ́fẹ́ yàwó, défìlà má gbo bẹ̀, ìwọ náà ọtí kún sí wọn, báwo bẹ̀? Bí kí yóò bá lanu, aláǹgbá ò lè wọ bẹ̀. Lájọ́ tí wà tẹ́ni ti jẹ́ alábàárù ẹ ló jẹ́, ẹ ti jọ fẹ́ra yín. Nígbà tí ẹ̀yin ò bá ti gbọ́ra yín yé, ìwọ ọmọ olè fẹ́ bí, ẹ máa bí ọmọ pàpà lági, ọmọ pa òbí ìbọn, àwọn ọmọ ẹ máa di ọmọ wa di ìranù. Ẹ rí ìbálòpọ̀, ìbágbé, ìbáṣe, ikọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta tó yàtọ̀ síra wọn ni o. O ní láti mọ èèyàn kó tó bá gbé. Ẹni tó bá dẹ̀ ti accept láti bá gbé, ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ, ìyálé ilé ò kì í sè, kò kì í ṣe ìyálé ilé náà. Ọkọ náà ó ti mọ pé ìyàwó ẹ kò nífẹ̀ẹ́ kínní yìí, kò tó yí pé o fẹ́ wá ìjà ẹ̀, àbí tó yí pé o ń kanra. Obìnrin tó fẹ́ bá gbé, ìfẹ́ tó fẹ́ fi bá ìyàwó ẹ gbé, ìfẹ́ náà ló bá bá àwọn ọmọ ẹ gbé. The same ìfẹ́ ló máa fi máa bá bàbá ẹ ṣe, bá ìyá ẹ ṣe. Ìfẹ́ yẹn kàn máa strong jura wọn lọ ni. But ibi tí ò bá ti lò fẹ́, ọjà tí ò bá ti sífẹ̀ẹ́ ń bẹ̀ kò kí ń pẹ́ tù. Àjàtúká ni tàgbára, ẹ̀ ní gbọ́ra yín yé. Pàtàkì òbí ó máa kẹnu gan, ó máa pẹ̀ka gan. Torí don't just believe that ìwọ àti obìnrin kọ̀ jọ ń gbé, ó kàn jẹ́ ìyá àwọn ọmọ ẹ, ó kàn jẹ́ alábàágbé ẹ, ó kàn jẹ́ nìkan, ó kàn jẹ́ nítorí pé Yorùbá kàn tó pé bí arẹ́gbá kan fẹ́ lọ bá. No! Ikú òdọ́jú àrùn òdóṣù ni. Ẹ ti jọ sign. Ikú nìkan ló ń gbaṣọ lẹ́yìn ewúrẹ́. Ẹ máa jọ lo ayé ń gbó kùjẹ́kùjẹ́, bàbá ló máa lo màmá gbó, màmá ló máa lo bàbá gbó. Ẹ̀yin ọwọ́ ti sí yìí, kí ló wà, it's just my former, my ex. Tiẹ̀ wá dálé moṣú ò tiẹ̀ wá jẹ́ nǹkan kan sí ẹ̀yin ọmọ yóò ti sí i mọ́. Dálé moṣú, single mother, ẹ̀dẹ̀ ẹ̀ wò pé like everybody want to have fun, everybody just want to belong. Kí ló dé? Ẹ padà sí kọ́tù ẹ̀ka tẹ̀lé. Mo ò blame ìwọ tẹ́ pé o lọ join ní violent relationship àbí violent marriage. Ó ti yẹ, torí pé tí ọkọ ẹ bá lù ẹ pa, àbí tó bá jẹ́ kí ìyàwó ẹ pa ẹ, àwọn ẹ máa ṣayé lọ, ó máa fọkọ mi. Ẹgbẹgbẹ̀rún ọkùnrin máa rìn lórí sàárì ẹ, ẹgbẹgbẹ̀rún náà máa rìn lórí sàárì ẹ, but kò kì í ṣe pé mọ̀ wà fóníwà ló jẹ́ kọ́kọ́ mọ̀ mi. Olúwa náà sọ́nu Kùránì pé astejibu lákùn, mọ̀ mi kó tó sìn mi. Mọ ẹni tó fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó náà kó tó gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó. Ìwọ náà mọ ẹni tó fẹ́ lọ gbélé ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ. Mọ̀ ọ́ kó tó gbá má kiri pípẹ́ owó wà lọ́wọ́ ẹ̀, ó ga, ó sì ń gbọ̀nlẹ̀, tó ti mọ àwọn ẹbí ẹ̀, báwo ló ṣe jẹ́, irú èèyàn wo ni, irú àwọn olówó lára ẹ̀. Tó bá ń bínú, báwo ló ṣe máa ń ṣe? Tínú ẹ̀ bá ń dùn, báwo ló ṣe máa ń ṣe? Tó bá so lọ́ọ̀ ẹ̀, báwo ló ṣe máa ń ṣe? Tó bá kanra, báwo ló ṣe máa ń ṣe? Ṣé ẹni tó máa ń bínú, ṣé onínú fùfù èèyàn ni? O ò mọ̀, ọ̀tọ̀ yìí kan tó wà lọ́wọ́ ẹ̀, torí pé ó ń lo Benz, torí pé ó ń ṣe kinní kan, torí pé òun sáré gbá tẹ̀lé. Ìwọ náà wí pé ọmọ yẹn ní structure, ó ní figure 8, ó ní kinní kan sáré gbé sílé. Láàárín èmi àti tẹ bá bí ọmọ yẹn fúnra yín gọ́mọ kan tẹ bí ẹ̀kọ́ ń parọ́ tanra yín ni. Kò sábùjá kan lọ́rùn ẹ̀ pé ibi tó bá bàgùn ló máa gbé sọ̀kalẹ̀. Mo ń bọ̀, mi ò sí dé.